Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé update lọ́nà kò jọ̀kan náà ni a máa ń fún yín. A kí yín wípé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ibikíbi tẹ́ bá ti ń wò wá lórílẹ̀‐èdè àgbáńlá ayé. So update tí a mú wá fún yín, update nípa new Aláàfin tuntun, bí kábíyèsí Ọ̀wọ̀ adé bí wọ́n sì ń ṣe àbẹ̀wò sí gbogbo àwọn orí adé tán wà ní ilẹ̀ Yorùbá tí wọ́n jọjọ bá wọn ṣe ẹ̀yẹ ní ọdún ìwúyè ìgbádé tí wọ́n ṣe ní ìlú Aláàfin Ọ̀yọ́. So wọ́n ní tí awo bá kì fún ni èèyàn máa ń kì fáwo ni tó ṣe bí òwe ẹ̀yin àgbàlagbà. So ẹ má bínú wípé à ń sọ àwọn àkànlò èdè tó sì jàǹkànjàǹkàn. Ẹ rí i pé orí YouTube channel wa yìí náà àṣà àti ìṣe a fẹ́ jẹ́ kí ó parun. So ni a fi mú àwọn nǹkan tó jọmọ́ ọ̀rọ̀ Yorùbá la fi mú wá sí etí gbọ̀nyìn. So tẹ́ bá ń fọkàn bá wa lọ, ẹ jẹ́ ká wo nǹkan tí ó ṣẹlẹ̀, ká wo àwọn ọ̀rọ̀ àti àwọn bí wọ́n ṣe gba bàbá Ọ̀wọ̀ adé Aláàfin, bí wọ́n ṣe gbà wọ́n lálejò ní ìlú Ifọ̀n. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ farabalẹ̀ kẹ́ wo programu yìí. Adéọlá Àjàdí ẹlẹ́ẹ̀kẹta, bàbá wa kábíyèsí Olúfọ̀n ti ìlú Ifọ̀n Ọ̀ṣun, àrẹ̀mọ Ọbàtálá of the universe, àti olórí Abídèmí àti bàbá wa olórí Abídèmí Akínyóyè àṣekábíyèsí f'Olúfọ̀n o. Láàrin ìṣẹ́jú méjì kó tó di pé gbòǹgbò wọn wọ̀ mí a máa lọ sí ọ̀dọ̀ àwọn àlejò. Ẹ jẹ́ kí n pé bá a pèdè tí ilẹ̀ Òròlú, bá a pèdè Olúfẹ́mi Odídẹrẹ́ láàrin ìṣẹ́jú kan àtààbọ̀ péré wọ́n ní kẹ́ kí bàbá wa ikú bàbá yìí káàbọ̀ sáàfin Olúfọ̀n. Àkàndé ọ̀sà pákó pì. Kábíyèsí Aláàfin o. Gbogbo ọmọ Olúfọ̀n adé ẹ bá ń ṣe kábíyèsí Aláàfin. Ọba mo dúró ọjọ́ bá a pètè tó Odídẹrẹ́ mo gbowó mo tún gbàdúrà. Olórí ọba aláyé ọba dé. Ọ̀rọ̀ kan bẹ tí ń sẹ́hùn nílẹ̀ Yorùbá. Ẹ kò tí ń dákùnrin. Kákúkú fagbá ẹ̀yẹ́gà rẹ̀ kó lójú. Kí gbogbo olójú dúdú ẹlẹ́nu òdì òye pìtàn ìran tiwa fún wa. Àwọn tí wọn mọ̀ tán tí wọ́n fẹ́ máa dá pàdé kákúkú sísọ lójú rẹ̀ kò yẹ kálukú po. Àrẹ̀mọ Ọbàtálá Olúfọ̀n, ojúlówó ọmọ Odùduwà Aláàfin Ọ̀yọ́. Àkàndé ọ̀sà Ọba bíi gbàgbọ́dọ̀ kẹjá mi. àgbà ọba Ìbàdàn. Nílẹ̀ Yorùbá, ojúlówó ọmọ agbaniláàrin àwọn ọmọ bàbá ẹni Olúfọ̀n Àrẹ̀mọ Ọbàtálá. Bàbá rẹ̀ ló nílẹ̀ tó edénú pé bàbá rẹ̀ náà ló nílẹ̀ tó ìdílẹ̀ ẹbí ni. Àkàndé ọ̀sà. Fẹ́mi Odídẹrẹ́ mo gbọ́ tán, mo mọ̀ tán, mo mọ̀ ní tí wọ́n fi ń sọ pé ikú bàbá yèyé bí wọ́n bá ń kí Aláàfin. Ọkùnrin àjèjì kẹsàrí fíṣà Aláàfin Ọ̀yọ́ láyé ẹjọ́ sí. Wọ́n ní sọ̀rọ̀ ọmọ Aláàfin, ó lóun ọmọ ẹni tí í jẹ́ Aláàfin kó tó dénú ilé bàbá tó bí ẹlẹ́kẹ̀rú ti kú. Wọ́n ní sọ̀rọ̀ ọmọ Aláàfin, àbá ọmọ Aláàfin. Ó tún dijọ́ kejì ẹ̀wẹ̀wẹ̀. Wọ́n ní sọ̀rọ̀ ọmọ Aláàfin, ó lóun ọ̀tún mẹ́ni tí í jẹ́ Aláàfin kó tó dénú ilé yèyé tó bẹ́lẹ́kẹ̀rú ti kú. Ọwọ́ àdọ́jọ́ kẹta nílẹ̀ Tọ̀yọ́. Wọ́n ní sọ̀rọ̀ ọmọ Aláàfin, ó ní kú bàbá mi, ikú yèyé mi, Aláàfin ọba òṣèré sí. Bí wọ́n bá ń sọ pé Aláàfin, ikú bàbá yèyé tí wọ́n fi ń pa Aláàfin, ẹ bá ń ṣe kábíyèsí. Ni wọ́n fi sọ wípé Aláàfin, ni wọ́n fi ń sọ pé Aláàfin bàbá rẹ̀ bá rẹ̀ lórí Ìbàdàn, ọgbà Aláàfin bọ̀ wá núlé Àkànjí ẹlẹ́wù ẹ̀tù, ọmọ kútíkù ọ̀gbọ́dọ̀ pa. Àkànní ẹlẹ́wù ẹ̀tù, ọmọ kútíkù ọ̀gbọ́dọ̀ pa. Ọmọ àrùn táwọn ọ̀gbọ́dọ̀ ṣe, ìwọ lọ́mọ àkóbá lé, ìwọ lọ́mọ àdàbọ̀ òde, ọmọ olúkú ewu. Ọ̀yọ́ ló ní kárìn kásẹ̀ bá ọ̀la, Ọ̀yọ́ ló ní kárìn káyé èèyàn.
níbi tí wọ́n ti ń pé kó lówó gbowó tí ó ń sọ fún fọ́nkọ́ fà pé kó da tọwọ́ rẹ̀ lẹ̀ àti kó lè bá a dìjà kó lè bá a dá a pọn kó bá aládé orí mú jẹ gbogbo ará ọ̀dùn pátá ẹ bá ń ṣe kábíyèsí ọba o. àrẹ̀mọ Ọbàtálá Ọbàtálá ọba tó kú. Lovers all over the world, a lérò pé ẹ farabalẹ̀ wo fídíò láti ìṣẹ̀bẹ̀rẹ̀. Ẹ bá farabalẹ̀ wo, ẹ bá wa kí kábíyèsí lọ́ndà comment section. Ẹ comment, ẹ jẹ́ ká mọ opinion tiyín. So kí lẹ̀yin gbà lérò, because àwọn kan tó ń sọ wípé yẹn Aláàfin kò yẹ kó ti mọ jáde báwọn, kò yẹ kó ti mọ ṣe visitation káàkiri nǹkan. Ìgbà wo wá ni kábíyèsí ó wá jáde sí? Torí ẹ mọ àwọn ọmọ Yorùbá kò sí nǹkan tá a kì í fẹ́ ní tẹ́ḿbẹ́lú, Ọlọ́run ṣàánú wa. So ẹ subscribe, ẹ comment, ẹ jẹ́ ká mọ opinion tiyín. Adé kí bàbá Ọ̀wádé kábíyèsí Aláàfin ikú bàbá yèyé. So àsìkò ìgbà tẹ́ ẹ jẹ́ tẹ́ ẹ darapọ̀ mọ́ àwọn tí wọ́n mọ̀ ṣàkóso ìpínlẹ̀ Yorùbá, Ọlọ́run máa kún yín lọ́wọ́. Ilẹ̀ Yorùbá ò ní dàrú, ìlú Ọ̀yọ́ ò ní dàrú, orílẹ̀-èdè Nàìjíríà ò ní dàrú. So ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ bá wa subscribe, ẹ like, ẹ comment. So we love you all. Thanks for watching.